Ní àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú ojú rere láti rí ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. A dúpẹ́ nítorí pé ẹ̀yin ni ẹ mú wa rí oṣù yìí láyọ̀ àti ní àlàáfíà. A sì gbàdúrà wípé oṣù yìí yóò san wá o ní gbogbo ọ̀nà. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ajé ọjọ́ kejì oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé faradà o, faradà. Àkọ́sórí ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ ìkeje, ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi yóò fi èso igi ìyè nì fún. Èmi yóò fi èso igi ìyè nì fún jẹ tí ń bẹ láàrin párádísè Ọlọ́run. Bíbélì kíkà ni a mú nínú ìwé òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Jẹ́ kí ojú rẹ kí ó máa wo ọ̀kánkán gan, kí ìpéǹpéjú rẹ kí ó máa wò gan níwájú rẹ. Ronú ipa ọ̀nà rẹ o, gbogbo ọ̀nà rẹ ni yóò sì fi ìdí múlẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ohun kan tí gbogbo ẹni tí ó jẹ́ àtúnbí gbọ́dọ̀ kọ́ ni pé ìrìnàjò Kristẹni kì í ṣe kékeré ṣùgbọ́n olóbìrípo ni. Mo ti di àtúnbí láti ọdún 1973. Mo sì wà nínú ìrìnàjò náà títí di ìsinsìnyí. A sọ fún wa ní ìgbà náà pé Jésù ń bọ̀ láìpẹ́. Láìpẹ́ ti di ọdún mọ́kànléláàádọ́ta nísinsìnyí. A sì ń retí dídé rẹ̀ náà o. Èyí sọ fún wa pé láì ní ìfaradà, a kò lè borí nínú eré ìje Kristẹni. Ó dára wípé o borí lánàá, o kò sì ṣubú. Ṣùgbọ́n ìyẹn kò tó láti rí i dájú pé ìwọ yóò dúró títí di òpin. O tún gbọ́dọ̀ borí ìdánwò tó ń bọ̀ ní ọ̀la. Tí onígbàgbọ́ bá sinmi nítorí àwọn nǹkan tí ó ti borí sẹ́yìn, ó ṣeé ṣe kí ìdánwò ọjọ́ ọ̀la kí ó gbé irú ẹni bẹ́ẹ̀ ṣubú o. Nínú àìní ìfaradà yìí ni ọ̀pọ̀ Kristẹni ti kùnà. Èṣù mọ̀ pé tí òun bá mú ìdánwò wá sí ojú ọ̀nà rẹ lẹ́ẹ̀kan, o lè má ṣubú ẹ̀wẹ̀. Ó mọ̀ pé bí òun bá túbọ̀ mú ìdánwò wá léraléra ní oríṣiríṣi ọ̀nà àti ní líle líle sí lọ́jọ́ kan, nígbà tí o bá sinmi nínú ẹ̀mí, ó ṣeé ṣe kí o ṣubú. Ìdí nìyí tí níní òróró fi ṣe pàtàkì àti ohun tó dára. Ṣùgbọ́n o gbọ́dọ̀ ní òróró mìíràn fún ọjọ́ ọ̀la o. Gbogbo àwọn múńdíá mẹ́wàá nínú ìwé Mátíù orí ìkarùndógún ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá, wọ́n jẹ́ múńdíá ní tòótọ́ o. Ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n jẹ́ mímọ́. Gbogbo wọn ló ní òróró èyí tí ó dúró fún ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n dúró de ọkọ ìyàwó, gbogbo wọn sùn lọ nítorí ọkọ ìyàwó pẹ́ ẹ̀wẹ̀. Kìkì àwọn tó ní òróró púpọ̀ nìkan ló lè pàdé ọkọ ìyàwó. Ìwé òwe orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹwàá wípé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. O gbọ́dọ̀ múra sílẹ̀ fún ọjọ́ ìpọ́njú. Gbà mí gbọ́ ní tòótọ́, láìsí agbára púpọ̀, o kò ní lè faradà dé òpin. Nítorí náà ka Bíbélì rẹ ju ohun tí o nílò ní òní lọ. Gbàdúrà fún wákàtí púpọ̀ ju èyí tí o nílò fún òní lọ. Kí o sì sin Ọlọ́run gidigidi bí ó ti yẹ ju ti òní lọ. Ṣiṣẹ́ èyí tí yóò fún ọ ní agbára láti fi ara dà á. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló fàyè gba jìbìtì nínú ọ́fíìsì wọn nítorí òróró wọn ti tán ni. Wọn kò sì ní òróró mìíràn láti mú kí iná wọn kí ó máa jò síbẹ̀. Àwọn mìíràn fàyè gba àgbèrè àti panṣágà nítorí agbára wọn ti kùnà wọn. Má ṣe àṣìṣe yìí o. Máa ní òróró mìíràn sí i ní gbogbo ìgbà. Máa ní òróró mìíràn sí i ní gbogbo ìgbà. Kókó ọ̀rọ̀, iná rẹ gbọ́dọ̀ ní láti máa jò títí di ìgbàsókè tàbí nígbà tí a ó pè ọ́ sílé. Iná rẹ ní láti máa jò títí di ìgbàsókè tàbí nígbà tí a ó pè ọ́ sílé. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti jẹ́ kí iná mi kí ó máa jò gerere títí tí ìwọ yóò fi padà wá kó àwọn àyànfẹ́ àbí tí ìwọ yóò pè mí lọ sí ilé. Fún mi ní oore ọ̀fẹ́ kí iná mi kí ó lè máa jò. Olúwa ràn mí lọ́wọ́ láti ní òróró tí ó yẹ tí yóò gbé mi títí tí ìpadàbọ̀ rẹ yóò fi dé àbí tí ìwọ yóò pè mí lọ sílé. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ó dàbọ̀.